Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Tó máa ṣe o ìwọ irú ẹ àbáláàrú ẹ tíyà ńlá bá gbé ní ṣánlẹ̀ kékeré á máa gorí ẹ nínú tó bá ṣe bẹ́ẹ̀ ìwọ tíyà Mohbad bá ń rìn ṣò lè rìn lẹ́gbẹ̀ẹ́ olórí burúkú ni ẹ nǹkan tó fi sí ẹlẹ́nu ló ń wá ta ìwọ gbéfẹ́ lẹ̀ kọ́ wá kọ́pọ̀ àwọn babaláwo ẹgbẹ́ ẹ wá kọ́ wá yan fáwo kò sẹ́ni ọ máa ń sọ pé Yorùbá máa ń sọ pé ẹ̀yìn èèyàn ò lè gàdé ẹ̀yìn ọ̀bẹ ò lè gékù díẹ̀ bọ́ọ̀ ni ìwọ ṣe ń rí tí wọ́n ń sọ wípé orí fá kò ní dá fún ẹ bọ̀nkú ara ṣẹ̀kẹ̀tẹ̀ ẹnu ó dàbí bọ́ọ̀lù náà ò ṣeé gbá orí kìkìkìkìkì ó ti wá ń gba ṣéǹjì sí ó ti rí àwọn small boy tó ń fowó tán orí páyé ẹ ti bàjẹ́ ẹ tap follow kò ní dá fún ẹ ta ni máa follow wèrè ta ni follow olórí burúkú ìwọ ló ṣì máa ṣàǹfààní ṣìwà àti ọba arọ́jọ ń pín owó gbogbo ẹ̀yin tẹ́ ń pín owó yẹn ẹ̀ ní ṣàǹfààní sórí Naiaramarley bó fẹ́ bó kọ̀ Sam Larry á lọ sí yes Sam Larry á lọ sí Naiaramarley ò lè tà mọ́ Nàìjíríà bàbí ń ṣe sọ fún ẹ máa try láti máa gbé jáde sórí kò ní sí justice for Zino ìyá Zino tó bá wà láyé ṣóun rọmọ ẹ tó ń gbẹ torí tó ń gbẹ tẹsẹ̀tẹsẹ̀ ojókòó òṣì síbẹ̀ ń wò tí wọ́n ọmọ yẹn bá kú pẹ́rẹ́ tó bá ń wá justice á máa mú ẹ síta máa pa ẹ́ dànù ni. nítorí pé orú ọmọ ẹ ń sìn bọ́ ṣe ń sọ́dí o wọ́n ti sọ́dí gbọ́dà bí o ò ń ṣe bí olórí burúkú èlò lọ́mọ mú wálé fún ẹ tó já ọmọ ẹ kúrò ńbẹ̀ ayé ẹ máa dàbàskẹ́ṣì ni o à ń já ẹ wọ́n nìní nísìnyí o nítorí mo rò bírú mi mọ̀ nǹkan tẹ́ wá dọ́dọ̀ ìyáfa ẹ̀yin tún wá lọ sọ́dọ̀ ìyáfa ìyẹn náà wá dé wọ́n máa bògún ni àwọn máa mú ṣàǹṣàlàyé gbogbo àwọn igi tó máa fi dáná ẹgbà tó fi ń na eégún ẹgbà wo ló fi ń na eégún wèrè ní ẹni ẹgbà ló fi ń na anybody olórí burúkú ó dẹ̀ ṣe ń padà wá ẹ̀ṣin ń dá lóhùn ó ń padà wá ẹ̀ṣin ń dá lóhùn ṣé wọ́n ṣépè fún yín ni tẹ́ ẹ̀ bá rí nǹkan fowó yín ṣe ẹ ra họ́ọ̀tì kẹ gbé sínú ilé yín kẹ fi àìsí sí àwọn kílẹ̀ ń pẹ́ àwọn títẹ̀ mu kẹ kẹsẹ̀ sókè kò máa mú bó dẹ̀ jẹ́ sìgá ló fẹ́ mi máa mú kó mú rẹ pa. ṣùgbọ́n èmi bí ìrìkù pé rísì owó ẹ̀kọ́ ló ná. I know you people sitting on those platforms are not spending your money. àmọ́ bó ṣe ń lọ dàpọ̀ pairs àbí kí ló ń porúkọ ẹ̀ ò ní ṣe oríire bó o bá bí ìgbà ọmọ wà fọwọ́ gbogbo wọn sí wọ́rẹ́ bàtà yẹ ó dá your pairs bó o bá bí ìgbà ọmọ wà fọwọ́ ẹ̀ gbé wọn sí nítorí pé kí ni tó o bá wà níbì kan tó ń sanwó ìbànújẹ́ fáwọn èèyàn kó fi ba ayé èèyàn kọjá ayé tiẹ̀ náà máa run pátápátá ni ó máa run jégéjégé ni ó ò ní rí àtúbọ̀tán tó dáa. Naiaramarley ó gbàgbọ́ bímọ ó bá kírun ẹ̀mẹ́wàá lójúmọ́ kó máa kírun kó máa rùkú lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ àwọn ọmọ ẹ á jẹ nínú ìyà tó dálẹ̀ àwọn ọmọ ẹ wọn á jẹ nínú ẹ àdàbí tí Sam Larry kò bá na Mohbad àdàbí tó bá fọwọ́ sí pé kó máa frustrate ọmọ yẹn káàkiri ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ní agbára lọ́dọ̀ lọ́n kó máa kọrin 1 million ló máa dìjò sí ní onírẹ́ni rà onírẹ́ni rà nítorí pé kí ni ẹ̀yin yes o first cornerstone yes Wunmi is innocent àdàbí tí Wunmi bá pọkọ ẹ̀ first cornerstone tó bá wà ní bíbá èpè tí mò ń ṣàyà mú ẹ because tí Wunmi ò bá pa ọkọ ẹ̀ gbogbo bẹ ṣe ń fìtìnà tí ẹ wọ́n á fìtìnà tí ayé ẹ wọ́n á fìtìnà tí àtìbùtún ẹ gbogbo ibi tó bá rìn sí wọ́n á fìtìnà tí ẹ àdàbí tí Wunmi bá pọkọ ẹ̀ àdàbí tí Wunmi bá mọ̀ nínú ọkọ ẹ̀ nínú ikú tó pọkọ ẹ̀ ṣùgbọ́n tí ò bá mọ̀ nǹkan kan pẹ̀ gbogbo bẹ ṣe ní lára ẹ̀ gbogbo ẹ̀yin kẹ́ni tẹ bá ń dá owó tẹ fi ń ní ọmọ yẹn lára Ọlọ́run á nílé ayé yín lára á ní àtúbọ̀tán yín lára á nu ṣó wọ wèrè ṣó ya wèrè a ní gbogbo nǹkan tó ti ara ẹ jáde jẹ́ kó jókòó síbẹ̀ ẹ má block ẹ jẹ́ kó máa gbọ́ mi wá ní gbogbo nǹkan tó ti ara ẹ jáde á ní lára àdàbí tí Wunmi bá mọ̀ ṣùgbọ́n tí Wunmi ò bá mọ̀
àti orí jòsí dórí ìwọ first cornerstone anybody tó bá wà lábẹ́ lẹ máa jẹ̀yà ẹ jẹ̀yà tọmọtọmọ till 10 generation. Kí ló obìnrin ṣe fún yín ní Nàìjíríà? Kí ló obìnrin ṣe fún yín? Ẹ ń ṣe èrè ní bó ṣe bí ọkùnrin ló ṣe bí obìnrin. Olórí burúkú lẹ́yìn kíní burúkú yìí ṣé ẹ̀dá ọmọbìnrin ni? Ìyá yín kì í ṣe obìnrin, ìyàwó tó gbé sílé kì í ṣe obìnrin. Kí ló dé tẹ́ bá kú tán wọ́n máa mú ìyàwó yín? Olórí burúkú ni yín nígbà tẹ́ bá lọ ń foko yín kàn níta tẹ́ ń ṣe orí burúkú kiri ẹgbórí burúkú wà ìwà báwọn ìyàwó lé tí nǹkan bá wá ṣe yín wọ́n á dùn mọ́ ìyàwó yín. Ẹ̀yin olòṣì játijàti irú rò níborùn first cornerstone irú kọ̀ọ̀kan náà ni ẹ bó ṣe máa ṣe fún ìyàwó ọmọ ẹ nìyẹn. Ẹ̀yin olóṣì olórí burúkú máa ṣàǹfààní. Can you imagine? Sowore was even saying wípé you guys are picking on the wife. Fún kíni? Why? The wife didn't do anything. Nọ́ọ̀sì wà ń bẹ̀ tí ò deny pé òun gun. Prime boy wà ń bẹ̀ tí ò deny tó ń sọ lọ́sìn àánú òun bàjá lẹ́nu òun ò bàjá lọ́la. Náà àwọn tó ń búlì ẹ̀ tí evidence wà gangan tí proof wà ńkọ́. Why are you leaving that aside and going after the son? Ṣé ó sọ fún yín pé nǹkan lòun lọ mọ́ ńgbà tó wà láyé ni? No. Ìgbà tó sọ fún bàbá mi ṣe ká ó ní yes. My generation as well will suffer if Wunmi did everything. If Wunmi killed Mohbad. But since Wunmi did not kill Mohbad, your generation will suffer. Your generation is suffer. Yes, Wunmi is innocent and I will stand on that. Unless sharing nǹkan tí mo notice pẹ̀lú àwọn olórí burúkú tó ń tẹ̀lé jòsí. They are so set. Their brain is like wired. Mi ò lè sọ pé wọ́n manipulate wọn because they must have had a devilish spirit in them. You know what I mean? They must have a devilish spirit in them. If not, why going after a child to jẹ́ pé a girl to jẹ́ pé ìwọ bàbá Mohbad olórí burúkú máa ṣàǹfààní ṣẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀ wèrè yìí? Ìwọ ló mọ́mọ yẹn lọ sórí òkè. Ṣó sọ fún ẹ pé òun ní fertility problem ni? No. She's too young. You practically begged this girl to have a child for your son. Now you came back. Ó wá lóyún tán, ó bímọ yẹn tán, ọkọ wá kú, ìwọ wá lélé nìyẹn. Josie, ìwọ náà mọ̀ pé ká ni ẹ́. Joseph Aloba, you are wicked. You are wicked. You, Joseph Aloba knows. Sharing nǹkan tí Josie ń ṣe ni. Ó mọ̀ pé nǹkan tó ń sọ irọ́ ni. Josie knows. Wọ́n kọ́kọ́ sọ fún Yàrá in the first interview tó kọ́kọ́ bí léèrè èèyàn kan bí bóyá ẹ̀tẹ́ni ọmọ ológun kọ́ kí lórúkọ Tọ́lá ni ló kọ́kọ́ bí òun ló kọ́kọ́ ṣe àwọn interview yẹn fún bàbá Mohbad torí there was a time tó ṣe interview yẹn tí mo gbọ́ wọ́n ní àṣẹ Wunmi ọmọ Mohbad àwọn ọmọ òun ni o nígbà tọ́rọ̀ yìí tí wá jáde another person tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ó ní Mohbad ó ní báwo ló ṣe ń sọ pé kì í ṣọmọ ó ní no wọ́n ní ṣé Mohbad ló sọ fún ó ní Mohbad kọ́ ló sọ fún ó ní crime boy ló sọ fún. You are contesting a child's DNA over a person that fought with your child. You even went to the extent of telling that boy kó sá lọ. Ìyá Mohbad said it. Ó lọ gbálẹ̀ pé kó máa sá lọ. Why? Ṣé wọ́n lo plan pé kó pa Mohbad? Ṣáàjọ ọmọ ìwọ àti crime boy ni. Crime boy yẹn náà wá ń sọ lórí nǹkan kan tí mò ń gbọ́ lánàá. Ó ní bàbá Mohbad ẹ lè ṣe 6, ẹ lè ṣe 8. Ṣé rí pé lórí burúkú àṣẹ wèrè ni wọ́n? Bunch of illiterates. Nítorí owó jòsí ó ta àwọn ọmọ tó bí. Ó wá ní ọkọ blessing ò jẹ́ kó bá òun sọ̀rọ̀. Ó ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí burúkú ni ẹ̀nà. Ó fẹ́ balẹ̀ ẹ̀jẹ̀ ni nà. Ó kí àbílẹ̀ bẹ́ẹ̀ sì tó bá sún tó bá sọ. Ó kí à. Because if you care about your child, eléyìn oró jáde, ó ní bàbá Mohbad ló bá blessing sùn, and you did not come out to debunk that. Wọ́n ní kíní kan ṣẹlẹ̀, you did not come out to debunk it. Olórí burúkú ẹ, ó wá ń debunk kí lórúkọ ẹ, Alive TV àbí kí lẹ̀ ń pè bàbá olè yẹn náà. Ó wá bọ́ta ó ní ó jẹ kókò.
olórí burúkú ni ẹ jòsí ó lè dẹ̀ ni ẹ ṣe rí èmi tí mò ń sọ fún pé jòsí àgbà yahoo ni mayana gọgọ ni 419 ni African TV our market torí pé ẹjọ́ ṣe ni ẹjọ́ ṣe ni tó tẹ̀ bá jọ ṣe ìwọ náà mọ̀ pé irọ́ ni jòsí ń padà. That lady to come out tó náà gbogbo àwọn jọ wà nínú group even said it only you know ó náà sọ fẹ́ pé baba African TV ẹ fi jòsílẹ̀ is lying is not really looking for justice but you went along with it ṣùgbọ́n kankan ti máa sọ fún gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ baba Mohbad bí ògo bá ti ń jẹ́ títí Ọlọ́run tó bá jẹ́ pé inú obìnrin lẹ gbà jáde wọn ò bá fọ̀gbẹ́ gé jáde o wọn ò bá bí yín naturally o ṣùgbọ́n ṣá inú obìnrin ìyá yín yẹn inú obìnrin lẹ gbà jáde ní agbára lọ́dọ̀ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára a bá mi fi ìyà tó tọ́ a fi jẹ yín a fi ìyà tó tọ́ a fi jẹ yín ìyà tó jẹ́ pé tẹ́ bá ń jẹ ẹ máa rántí pé àfọwọ́fà òun lẹ fi béèrè yẹn fúnra yín ẹ̀rẹ́ lòmíì wà wà Amẹ́ríkà wọ́n á máa fà kó ṣe é fà wọ́n á máa gbé kò fẹ́ fà ẹ béèrè pé kí ló ṣe láìdáa ẹ béèrè pé orí wo ló ṣẹ̀ ẹ béèrè pé orí wo ló ṣẹ̀ bó ṣe bí Mohbad ní ìyá Wùnmí náà ṣe bí titi ẹ̀ and you were there ṣe rí nígbà tó ń sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé sísè Tọ́lání sọ̀rọ̀ yẹn ó ní bàbá Mohbad ń ṣe pèsè bẹ́ẹ̀ mi sọ fún yín pé ń lo bàǹtẹ́ gbogbo yín ò gbà bàbá Mohbad ń lo bàǹtẹ́ ẹ wo bàbá Mohbad tó bá ń lọ sí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ á wọ jíǹsì Mohbad á gbé góòlù lè àmùsọ́rùn ẹ̀yẹn jẹ́ kó máa lọ sí inquest ó ń tà láti dress for the part èmi sọ́njọ́ kan pé tẹ́ bá ti lọ inquest ẹ faṣọ wèrè yákẹ́wò nǹkan tó wà lábẹ́ bàbá Mohbad ń lo bàǹtẹ́ ìkànnì ẹjọ́ sí ó wá ní àdúrà ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé bàbá nìwọ ya àbí bá ya Joseph alọba ká tiẹ̀ ń pè ní Joseph à ń pọ́n eléyìí nítorí mo kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ orí ẹ̀ Joseph ṣé bàbá ní ìwọ yìí àbò lórí burúkú ọkùnrin and now look at the way you treat your family eléyìí ìyáfa ẹ wo bí tí wèrè ti wá àkísà lẹ́lẹ̀ lásán tó ń búya Mohbad Joseph ò ní ṣe oríire ó dẹ̀ ní látúbọ̀tán re bó ṣe ń yẹ̀yẹ́ ìyá Mohbad níta yẹn Ọlọ́run máa bá mi yẹ̀yẹ́ gbogbo ogun ọ̀run á bá mi yẹ̀yẹ́ bíbélì tó ń gbé yẹn gbogbo òkú tó wà nínú bíbélì yẹn ó máa jẹ́ titi ẹ̀ àdàbí tí Wùnmí bá pọkọ ẹ̀ ṣùgbọ́n tọ́mọ yẹn ò bá pa ọkọ ẹ̀ Jòsí báǹdì tó gbé Sile yẹn ó máa ta gbogbo gbẹ́ ẹ̀ wọlé ni ó tún ní rówó jẹun. How much do you hate this woman tó jẹ́ pé gbogbo nǹkan tó tara ẹ̀ jáde ni kó bàjẹ́ lójú ẹ̀ kí ló ṣẹlẹ̀ ìwọ tó wá ń sọ oní ẹni tó ẹ̀ ń bá mú ẹ̀ ó máa fi sẹ́wọ̀n kò ní dá fún ìwọ ló máa ṣẹ̀wọ̀n gbẹ̀yìn Jòsí wàá ṣẹ̀wọ̀n gbẹ̀yìn Ọlọ́run bá wa fìyà jẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń ṣùwà bí olórí burúkú ẹ wo wèrè yẹn ẹ wo àwọn papariano ẹ wo gbogbo àwọn olórí burúkú tí ẹ tẹ wo àwọn tó tẹ wà lọ́dọ̀ Láti. Let's focus on Lati alone. Look at how all these uneducated illiterates, all these stupid ass mofos. Tó wà lọ́dọ̀ Lati, a máa sọ Lati ó dẹ̀ ń jókòó. Ṣórí colostomy bag ọ̀nà lápò ọ̀gbẹ́ ni ẹ́. Ṣórí colostomy bag ẹ lágbára lọ́dọ̀ lọ́nà tó lọ́n bá máa fìyà jẹ gan. Ìgbẹ́ tó máa jáde lára ẹ kò ní bánú colostomy bag yẹn. Kò ní gbanu colostomy bag yẹn mo dẹ̀ gbọ́ pé wọ́n sọ pé bóyá òun ṣe dialysis sórí tó bá lọ over mú mi volume overload ló máa pa ẹ́. I don't understand. wọ́n ẹ̀ bá mú ẹ̀ ṣé ní gbogbo ibi tẹ́yìn ti wá láyé tẹ wáì ṣé wọ́n máa ń fi iyọ̀ ẹ̀ bá mi yàn ni ṣé mú iyọ̀ yẹn ṣe fà sínú síríǹjì tẹ́ fi sí lára ni ṣé remove omi tó wà nínú ara ẹ̀kẹ́ tó ẹ̀ bá mọ̀ ẹ̀ ni because I don't understand you Jòsí I don't get you
ẹ kọ́kọ́ gbé environment wá o ó di wo wọ́n yẹn bá mo ngbà ọ̀dẹ́ sà sọ wọn náà kọ̀ gbé yọ̀ sí láyà ni kí ni ìtumọ̀ iyọ̀ yẹn ò ṣe shit wọ́n fílẹ̀ ń bẹ̀ fọ́sà kan kó ní o gbé yọ̀ sí yàrá gbogbo nílé yín ló máa rùn bẹ́ẹ̀ tó ṣe pé yes kó ló ẹ̀ bá mu nítorí mi understand nǹkan tí iyọ̀ ṣe lára ẹ̀ nígbà tí kì í ṣe pé ẹ fi yọ̀pá lára ẹ̀ sọ pé já ni ẹja gan tó bá fi yọ̀pá lára ó sì máa sa síta ṣe sa sóòrùn ni eléyìí pọ̀ dáhùn ọdún kan over 1 year over 1 year ẹ̀ẹ́dẹ̀ stop àkìlódé ṣe bẹ́ẹ̀ yìí náà bí tiyín ẹ bí tiyín náà láti ń bo làwọn ọmọ ẹ wà tí mo bá wà nílé tọmọ mi kékeré bá tán mọ́ màá ní òkè mo ti ń lọ àwọn ọ̀gá mi ti ń pè mí láti àárọ̀ ọmọ pè ẹ́ bí tó ń jókòó sí yẹn náà ṣáwọn ọmọ ẹ ti sá fún ẹni àbí wọ́n ló sá fáwọn ọmọ ẹ èèlò lówó okú tó ń pa láti èèlò lówó ìbànújẹ́ tó ń pa owó burúkú tó ń pa tó fi ń ba tọmọ ọlọ́mọ jẹ́ ó dẹ̀ wá fẹ́ kí táwọn ọmọ ẹ dà kò lè ṣẹlẹ̀ o wọ́n náà tiẹ̀ nílé tó máa ń sùn sí wọ́n náà ò lè wá Nàìjíríà gan tó bá wálé ò nílé tó máa dé sí hòtẹ́ẹ̀lì nílé ẹ̀ wọ́n ní hòtẹ́ẹ̀lì nílé ẹ̀ ní agbára lọ́dọ̀ Ọlọ́run jọ́kíjọ́ tó bá fẹsẹ̀ tẹ Nàìjíríà báyìí hòtẹ́ẹ̀lì tó bá sùn sí wọ́n máa pa ẹ́ mọ́ bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ òótọ́ nìkan tó ń sọ àyàfi tó bá jẹ́ òótọ́ nìkan tó ń sọ I don't even know ibi tí gbogbo yín ti wá tẹ́ ti ṣe orí burúkú apapariano ń bo ní ìyá àti bàbá ẹ wà níbo ni ìyá àti bàbá ẹ wà Aries mo mọ̀ pé wò níyànà bó bá dẹ̀ ti níyà ó dàbí pé ńgbà tí ìyá ẹ bí ẹ bàbá ẹ kú torí ò mọ bàbá ẹ gbogbo yín olórí burúkú ni tàbá wá rí tán Aries yẹn á wá gbé wíìgì tó rà ní $1 store á gbé sórí àná òun ṣe kóòtù òun ṣe jọ́ọ̀jì olórí burúkú ẹ òun ẹni ó lè kàwé ẹ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ òpònú ayírádà ni ẹ wà ń bọ́ta ń ṣe kinní kan máa pa owó tí rẹ̀ mí tọ́ta wùn mí á fi lọ jẹ́lì wèrè owó tó pa ń bo ló wà oníyàkú sì ìsọnu ṣe bá tún bá sọ fún ẹ pé olówó gbó tó sílẹ̀kùn fólówó náà fólówó gbógun mo náà dẹ̀ nìyẹn ó mọ̀ túmọ̀ ẹ̀ wèrè ni ẹ bó bá bí ìgbọ́n ọmọ Aries gbogbo wàhálà tó fún ọmọdé yìí bẹ́ẹ̀ ṣe dùn mọ́ ọmọdé yìí ní agbára lọ́dọ̀ lọ́ọ́ máa dùn ẹ̀ máa ọmọ yín àdàbí tí wọ́n bá pọkọ ẹ̀ ṣé ti rí tí n bá ti wá sí òkè tí n bá ti gbọ́ bí tẹ́ ti pé Wùnmí àbọ́mọ yẹn àbí ìyá Mohbad máa dá padà fún yín ni ẹ ní ṣe oríire látàrọ̀ dálẹ̀ kí ló dé náà ìyá afáwèrè yẹn ìyẹn ń sọ bọ́sẹ̀ yẹn orí ò ní da bó ṣe dárúkọ ọmọ lórí yẹn ṣọ̀pọ̀ náà máa fọ́jọ́ ìlúkúlùkù máa gbé ẹ̀dẹ̀ ifá yẹn ló máa ba yí ẹ̀jẹ̀ ògún ló máa fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ ògún ló máa fi ẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé òun ló pa bring out the proof ṣé ní gbogbo òun ló pa òun kọ́ ló pa kì í ṣe social media ọmọ yẹn ti sọ fún yín ó ní social media is not going to judge the case take it to court ẹ gbé lọ sí court olórí burúkú yín ń gba sáànì wèrè kí ló ń pe ẹyìn kí ló ń pa Rice TV àbí kí ló ń pe wèrè yẹn tó ń bá bàbá Mohbad ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ní òun fẹ́ ṣe kinní kan tán ní kò gbọ́dọ̀ ṣe kí lorúkọ ẹ tó jẹ kókó bàbá Mohbad. African TV ó ṣe ìyá mi African TV wèrè ìyẹn náà tí wọ́n á sọ àwọn need lawyers àwọn need about 10 lawyers tó máa ṣe research fáwọn àwọn òfẹ́ send àwọn iṣẹ́ òun lòún máa sanwó olórí burúkú ẹ̀ ló ní. wèrè rẹ mo lọ wo kíní ẹ tó gbé sí orí íńtánẹ́ẹ̀tì wèrè ṣọ́ọ̀mù èlò ló ti ṣe ò ní jèrè rẹ. kí ló ṣe yín tẹ́ ya wèrè Aries yẹn náà sọ̀sọ̀kúsọ̀ ìyẹn náà ṣe bẹ́ẹ̀ ni pé òun wà bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ wá àwọn olórí burúkú ìlọ ó lè ṣe iṣẹ́ 4 days 5 days a week lọ́mọ máa ṣe mọ́ra wọn wá ṣe night wọ́n á ṣe afternoon wọ́n á ṣe gbogbo ẹ̀ papọ̀ olóṣì máa ṣàǹfààní ṣó ò lẹ́bí tó nídìí ẹ̀pù ni tó o bá nẹ́bí tó nídìí ẹ̀pù ṣó ò ní àwọn motherless babies home ẹ ṣe orí tí àtúbọ̀tán ẹ̀ máa dáa fún yín ẹ ṣe oore tí àtúbọ̀tán ẹ̀ máa dáa fún gbogbo yín ẹ ń ṣe oore orí burúkú
ẹ bá bàbá Mohbad dáwó at the end of the day gbogbo owó tẹ dáná rádaràda ni ẹ wá jókòó. Ẹ mọ̀ pé Aries, mo ń gbọ́ pé Aries ò ń fi owó ẹ̀ ṣe nǹkan tó ń ṣe yẹn, wọ́n ń fún lówó ni, ẹni tó ń fún ẹ lówó yẹn àpò ẹ̀ máa gbẹ ni. Anybody tó bá wà ń di yín báyìí tó ń ṣe gbogbo kíni èṣù láàlú ògiri òkò tí ìyá wèrè ẹ̀yìn bọ̀gìdì tó dàbí statue ayé yẹn, oògùn yẹn náà ló máa pa gbogbo yín. Oògùn yẹn ló máa pa gbogbo yẹn. Rí pàtẹ gbé ìyá fún olórí burúkú dà ní yín ni gbogbo ẹ̀ ti ń dàrú. Ibẹ̀ ló kò tí ń wọlé, ibẹ̀ ló ti ń dáhùn. Ẹ̀rí pé ayé yín ti bàjẹ́. Ayé yín ti bàjẹ́ o. Ẹ̀rẹ́ ni sọ fún yín pọ̀nà yín ti dàrú. You have your kids. You have your kids. Focus on your kids. Treat your kids right. Ẹ̀yin olóṣè, ẹ̀yin ẹ̀gbọ́n Kàrímọ́ wèrè. Kí ló ṣe yín gangan náà? There are people that comes to social media to make money. I have seen young girls. Sherry, ó mà ṣe o. You will see these young ladies. Ó ṣẹ̀ṣẹ̀ jáde school. Tó mama ta nǹkan, dry food, kíní kan, and they are making their money from it. Ṣùgbọ́n ẹ̀yin bàbá òfò, bàbá rádaràda, bàbá òṣì, bàbá wèrè. Láti wo bó ṣe dàgbà tó, òpònà ayírádà, ọ̀tẹ̀, rádaràda. Ó wà lórí social security, ó ń gba disability, olóṣì ẹ̀dẹ̀ ń báyé, ó ń gbowó tó fi ń báyé ọmọ kékeré jẹ́. Gbogbo owó tó ń gbà yẹn wọ́n á rí gbà lọ́wọ́ ẹ̀. Bọ́ọ̀ gbà lọ́wọ́ ẹ̀, inú ilé ló máa kú sí, òkú ẹ̀ máa rùn ní ó máa ṣẹlẹ́yà lágbára lọ́dọ̀ Ọlọ́run. Kí ló ṣe yín tẹ̀ ń ṣe olórí burúkú báyìí? Àbáwí tàbáfọ̀, bàbá láyé nìyá wa gbé kí lẹ ṣe ń pe fíltà sójú, a máa sọ orí burúkú, a máa sọ orí burúkú. Ní agbára lọ́dọ̀ Ọlọ́run. Ní agbára lọ́dọ̀ Ọlọ́run, ní agbára lọ́dọ̀ gbogbo àwọn tí ẹ tara ẹ̀ jáde, gbogbo yín máa jẹyà. Ṣé orí ìwọ Kàrímọ́? Ṣé o ti rí báyé ṣe rí ń sìn? Wo petition tó gbé jáde less than 1 hour, wọ́n ti ní over 100. Kàrímọ́, less than 24 hours, 500 and something people ti fẹ́ petition against ẹ. Ṣé orí báyé ẹ ti bàjẹ́? Olórí burúkú ọmọ àlè ni ẹ. Ó lọ ṣe ọmọdé ni ẹ. Tó bá ń sọ fún ẹ pé mo sọ fún ẹ pé máa jó lọ mò ń wọ̀ ìyẹn, orin yẹn ló ń kọ sún ẹ, àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ? Mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Mo sọ fún ẹ Kàrímọ́. Ṣó tán? Ó wá mo rí tí mo kọjá bóyá mo dẹ̀ rí tó post ẹ̀ ní rọra ń sọ̀rọ̀. Ó ní ṣé Wùnmí ló competition against Wùnmí ọmọ nǹkan kan pa ẹ̀. Àwa ìyá kan níbí báyìí ni. Àwa abiyamọ kan níbí báyìí ni. Mo sọ fún ẹ pé mi tí ì ṣetán pẹ̀lú ẹ̀ but mi ò tí ì rí ẹ káwọn ọmọ ẹ kọrin òru. Tún jẹ́ ìrí wọn. I will write an official letter. Yes, ṣé mọ̀ pé mo ṣe fóònù ni. Èmi ò dẹ̀ fi bo mo fóònù. Bọ̀ jẹ́ tún rí àwọn ọmọ yẹn lóru. Wàá rí pé mo máa bẹ́ẹ̀ fagidi. Wèrè ara ẹ. Ńgbà tó ní ìjàpá tó sanra ti kúrò lé. Olórí burúkú lọ ṣe kámẹ́rà. Bọ̀bọ́ yẹn ojú tí ó kàn ń wò ni. Kò wo ọ̀dọ́ ẹ̀. Tọ́yẹ tí wọ́n bá gbé kámẹ́rà tó fẹ́ ya fọ́tò wa tọkàn. Ṣé kì í ṣe pé máa jọ wo bẹ̀ ni? Bọ̀bọ́ ò wo bẹ̀. Pé kò ṣáà máa ṣe orí burúkú tó ń ṣe lọ. Olórí burúkú mi sọ fún ẹ pé ó ń bọ̀ abẹ́ mi sọ fún ẹ pé ó máa jẹyà. Ìwọ ẹ rò pé bàbá náà ò gbọ́n ẹjá sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà náà. Ta ló máa dúró kí ọkùnrin kan kó yẹ̀yẹ́ ìyá ẹ̀? Bó bá ń bá sùn ṣe ó dáríjì ṣá. That man has not forgiven you. He will never forgive you. Bóun ẹ̀ kò bí ọmọ 15 fún kò ní forgive ẹ. Ìyá ìwọ lò ìgbà tó wá kì í yẹ síta tó ń yẹ̀yẹ́. Ibi tó ti máa sọ fún yẹn ni pé ọmọ tó ń bú yẹ ṣé kékeré tó ṣe fún yẹn lẹ́yìn wá ń rò ẹ̀jẹ̀ mójú yín kúrò ń bẹ̀ ẹ rí bó ṣe ń bú yẹ lórí ìkànnì ni. Bàbá Mukaila mẹkáníìkì adẹ̀ ń bẹ́ẹ̀ sọ́ọ̀sìn ò gbà à ń bẹ́ẹ̀ sọ́ọ̀sìn ò ń ṣorí kọ̀ǹkù má lọ mú wèrè ọmọ tó bí. Bó bá dẹ̀ jẹ́wọ́ ló ń ránṣẹ́ orí burúkú tó ń jẹ́ ó sì ń bá àpàdà jíṣẹ́ fún wọn náà. Àlọ́ ló lọ ń sìn àbọ̀nbọ̀ abẹ́ ẹ yes ṣèbọn ọmọ ẹ tó tẹ̀lé lọ tó ní my step sister ìsìn àṣebọn níyẹn ti sá lọ. Èmi sọ́njọ́ yẹn mo ní kò lè lo oṣù kan lọ́dọ̀ ẹ̀ olóṣì lẹ́yìn méjèèjì olórí burúkú fámìlì ni ẹ́. Kàrímọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìyá ẹ kò ń ṣe press up ló ń ṣe o ó ń ṣe cycling kìíní kan tó máa ń fà sára tó máa fún wọn ní ìgẹ̀ yẹn tó bá máa box yẹ á box ẹ wà bára ẹ̀ lè ò ní lè dìde wọ́n mọ àjájá tí kí ló ṣe yín náà jòsí wo nǹkan tó dálẹ̀ wo nǹkan tó dálẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà kìdẹ́ ṣe pé òmò tọ̀rọ̀ ẹ rí pé kò dúró ń tòsí mọ́ ó wá lọ sí QTV àbí Q radio whatever Q tó ń jẹ́ Q orí burúkú tí Q náà ń jẹ́
ó sì mọ̀ páṣírí ẹ ti tún gbogbo Nàìjíríà. Kí ló ṣe ẹ́? Òkú owó ni ẹ́ Jòsí, òkú owó ni ẹ́. Ọlọ́run sọ pé ká má ní ìfẹ́ owó, ó ní ìfẹ́kífẹ́ owó òun lè fi ń bayé jẹ́, òun náà dẹ̀ ni. Amẹ́ríkà ní follow the money. Tí ẹ bá tracy Papariano, tẹ tracy Lati, Kudi, Comfy àti eléyìí oró, ẹ máa rí pé the same person ló ń fund àwọn olórí burúkú márààrún yìí. Ẹ rí pé the same person ló ń fund wọn. Can you imagine that? Èèyàn ẹ torí pé ẹ lówó, ibi tí ẹ ti máa mọ̀ pé Ọlọ́run ju gbogbo yín lọ nìyẹn. Ọlọ́run ju yín lọ. Ó ní òun ni ọkọ opó, òun ni bàbá aláìní bàbá. Ṣé ọ̀rọ̀ yẹn ò wú wa lórí ni? Ṣé kò wú gbogbo wa lórí? Ẹ wo bẹ ṣe tó fún ọmọ yẹn. Ẹ jẹ́ kó mourn, ẹ jẹ́ kó grieve, ẹ jẹ́ kó mọ ẹ mú yan dáadáa láyà ẹ̀. Ẹ̀yin dẹ̀ ń gbàdúrà kí ilé ayé yín dá. Ẹ lè lálùyọ o. Kò sí bẹ ṣe lè ṣe, ẹ lè lu àlùyọ. Tó bá wá mọ̀ tẹ́lẹ̀ pé bóyá mi ò mọ̀ tẹ́lẹ̀ mò ń tẹ̀lé wọn ni o. Ó wá padà wá. Amen. Ọlọ́run mi ò máa mọ̀ ni. Mo rí bẹ́ẹ̀. Ebi ṣe bí kí ló ṣe ń pè Tọ́lání Sọ́nà ó nígbà tó ń interview bàbá Mohbad. Ó lóun máa ń sọ bàbá Mohbad pé nǹkan tẹ̀ ń ṣe yóò dáa. How can you hate your child? Ẹ jọ̀ọ́, ta ló ní teenager ní Amẹ́ríkà, ní Nàìjíríà, ní Europe? Ẹ wo, tí àwọn ọmọ yẹn bá bẹ̀rẹ̀ ìwà wọn nígbà míì, wàá máa bi Ọlọ́run pé kí ni mo ṣe fún ẹni. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní tó bá fọwọ́ ọ̀tún bọ́ wọn wí, ìwọ náà ló máa fi tòsì famọ́ra. Kò sí ẹni tó máa sọ pé òun fọwọ́ òun kọ́lé kó òun fẹsẹ̀ òun dànù bí àgà. Láyéláyé òun lọ̀rọ̀ ọmọ jẹ́. Òun lọ̀rọ̀ ọmọ jẹ́. Tó bá yá máa competition against ìwọ jù sí iná. Bẹ́ẹ̀ni, we will write it against you. Because at this point, you are a nuisance ní ìlú yìí. You are the cause of all this problem ta ní. Àwa ní kó bá wa bèrè lọ́wọ́ ẹ̀ ta ló ń fọ́ǹdì ẹ. Torí ìkànnì ẹ, iṣẹ́ wo ni Jòsí ń ṣe yẹn gọ́gọ́ ẹ bèrè lọ́wọ́ ara yín níbi tí gbogbo wa wà. Iṣẹ́ wo ni Jòsí ń ṣe tí Jòsí fi ń gba 200,000, 300,000 tẹ́ ń ra mọ́tò fún Jòsí? Iṣẹ́ wo ni wèrè ń ṣe fún yín? Tọ́lání nígbà tóun mọ̀ wípé Jòsí ń pa irọ́, òun sọ fún wípé èpè ó ní Jòsí ń ṣẹ́ èpè. Èmi sọ náà pé Jòsí ń ṣẹ́ pè. Mo ní gbogbo èyí tó ń ṣe ìfẹ́ kíní. Ṣé fake kọ́ ni? Ẹ kò wá sórí ìkànnì ṣá, ẹ dì fẹ́ mú kárátẹ̀ èèyàn, ẹ búlí èèyàn, ẹ ṣe bó olórí burúkú, ẹ máa ṣe wèrè, ẹ máa rò pé kò sófin nílùú. I don't know why we think it's okay. Ngbà tó bẹ̀rẹ̀ náà ní Comfy yẹn ń ṣe Elégùṣì bọ́ta Elégùṣì. Wọ́n ṣe bí ìyáláyà bàbá ńlá kú bàbá ìwọ Comfy yẹn kò wá Nàìjíríà. Ní ilé ayé ò ní ṣerú ẹ̀ mọ́. Nílé ayé ò ní ṣerú ẹ̀ mọ́. Ẹ yé ṣèkà ẹ̀yin kiri burúkú yìí. Ẹ yé ṣe àìdá. Ṣé rí ní ìgbà míì gbogbo èèyàn kan léèyàn ń ṣe àánú fún? Tẹ bá rí ẹlòmíì tó ń ṣe tí ò bá. Tọ́ máa ní kò ráàánú gbà. Kò lè ráàánú gbà. Ẹ bèrè pé kí ni iṣẹ́ ọwọ́ ẹ̀. Wọ́n ní tó bá ń ṣe àìdá, tí àwọn ọmọ aráyé bá ń ṣàdúrà fún ẹ, iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣépè fún ẹ ni. Tó bá dẹ̀ ń ṣe dáadáa, táwọn ọmọ aráyé bá ń ṣẹ́ èpè fún ẹ, iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣàdúrà fún ẹ. I'm not saying Wunmi is a saint. I am saying wípé kò sí marriages tí ò ní ṣùgbọ́n tàbí. I've been there for a long time, ọmọ. Mo ti darúgbó sínú ìgbéyàwó. You will fight. You are two people that wants to, from different backgrounds, that wants to come together as one. And as young as they are, they will still fight. Nígbà táwa arúgbó ṣì ń jà, kí ló lè má àwọn ọmọdé tí wọ́n ní lè jà? Olórí burúkú wá dé, wọ́n bi àdúrà pé ta ló rò, ó ní prime boy. Wọ́n bi Dàróṣà ni wọ́n ní prime boy ń bàjà, òun ò sí ń bẹ̀bọ̀ tán ní prime boy bàjà.
wọ́n bí Wùnmí gbogbo wọn dárúkọ prime boy wá ń ṣorí burúkú kiri lórí ìkànnì ẹ̀dẹ̀ ń wò olórí burúkú jòsí tún lọ gba prime boy ilẹ̀ ó gba náà sílẹ̀ ó rí páyẹ̀ ti bàjẹ́ ìwọ gọ́gọ́ ló pa ọmọ ẹ kọ́ fún ẹlẹ́pọ̀n kọ́ Adam Sẹ̀lìdà kọ́ wá bá mi mú orópọ̀n jòsí kọ́ wá bá mi mú orópọ̀n jòsí torí yẹn tó bá kí jòsí mọ́lẹ̀ àánú Ọlọ́run á ṣe yín olórí burúkú ni ẹ̀wọ̀ ló bá wa débi tá a wà orí burúkú tí gbogbo yín ṣe tẹ́ máa dìfẹ́ máa orí burúkú ẹ wo gbogbo iṣẹ́ tí Fálànà ti ṣe. I'm not saying Fálànà is the best man but ẹ wo gbogbo iṣẹ́ tó ti ṣe ní Nàìjíríà yìí. Look at how that man fought for people. Olórí burúkú VDM tí ò wọ bàtà tí ìyá ẹ̀gbọ́n ò ṣe é wò bàbá ẹ̀ ti filẹ̀ láti kékeré pọ̀ tẹ̀lé orúbìnrin mi olórí burúkú ọmọ òṣì ìwọ wá jókòó ó wá ń dìfẹ́ ìmú Fálànà ó ní ọ̀nkú ẹ̀ kò ní dáa fún ẹ ó ní ṣí eré bó ṣe dúdú yẹn lọ́pọlọ ẹ dúdú ni gbogbo ayé ẹ dúdú ni gbogbo ọjọ́ ẹ máa dúdú. I said financial should sue this guy. He should sue you because some of us in Nigeria, this uneducated stupid shit, I won't blog. That's not blogging. That is you defaming somebody's livelihood. The life work tí bàbá yẹn ti ṣe sílẹ̀, táwọn ọmọ yẹn ti ṣe, tí ìyàwó ti family ti ṣe, bàbá ńlá kú bàbá ẹ̀ VDM. Mélòó nínú yín ló kàwé? Ìwọ fúnra rẹ̀ degree wo ló ní VDM? You didn't go to school. Kìdẹ́ ń ṣẹjọ́ ẹ̀ Túndé Ednut ló fa orí burúkú. Túndé Ednut ló fa orí burúkú òun ló fòṣì. Tòró rò pé òun ló ẹ̀ bá gbé òun bá Gistlover jà ní. Kò mọ̀ pé rán òwò ló ṣì máa padà wá ẹ̀ǹdì òun. Ó ti realize pé ó máa ba yéhun jẹ́ láàrin òun àti Davido orí bó ṣe já ẹ lẹ̀. Ayé ẹ̀ ti bàjẹ́. NGO wèrè wo mo gbọ́ sọ pé ó ní NGO kọ́ dáwó sí NGO kò ní dá fún ẹ. Àwọn wèrè ẹgbẹ́ ẹ̀ ní kọ́ ló máa bẹ́ẹ̀ dáwó síbẹ̀ náà. Kí ló kọrú èmi bá? Kí ló kọrú èmi kébì máa dáwó fún ẹ? Olóṣì bóyá gay yẹn ni gbogbo obìnrin tó dá láyé yìí gbogbo wọn ló hate prime VDM àbúrò bàbá Mohbad. Kí ló ṣe é? Bó wá ṣe jẹ́ pé wá fẹ́ go into something like this, go get yourself educated. Have an education for goodness sake. O kàwé, o yé, o pa, o kúrò lágọ̀ ṣùgbọ́n ẹnu ẹ mú oní òun báyàn gbó ayé ẹ̀ ò ní dá. Òun náà dá NGO lẹ́yìn tó tún fi máa gbá yín nìyẹn. Wọ́n á kọ́kú láìkì láti máa dáwó. Olórí burúkú ara ẹ lọ bá wọn lọ́dọ̀ láti. Ṣọgbọ́n VDM bó ṣe dúdú ni kùn ẹ́ dúdú bẹ́ẹ̀ lábẹ́ ẹ dúdú olóṣì máa ṣàǹfààní. Àtijọ́ ètò tí ń ṣorí burúkú àròbìnrin mọ́ ẹ gbọ́dọ̀ ìjọkùnrin náà ní adódì kó kúkú mú Papariano kẹjọ máa pápọ̀ olóṣì. Wèrè. I hate to hear this guy's voice. And I'm glad pé Fálànà ti sọ fún ẹ, wọ́n ti sún ẹ, sọ fún ẹ pé kóòtù ti grant wọn. You go take it off. They need to come at you with the law. Tó bá bẹ̀rẹ̀ sí gbé wọ́n sì, ṣá mọ̀ pé ńgbà tó ń bẹ̀rẹ̀ Elégùṣì ṣe kíní kan, mo ní bọ̀bọ̀ yìí quiet jù. Ó ti quiet jù. Elégùṣì quiet. Mo ní bọ̀bọ̀ yìí láti treat fuck up àwọn people yìí man, go get them. Ṣàrí pé wọ́n dákẹ́ ẹnu wọ́n sì Elégùṣì òbí mọ́mọ́. Wọ́n tún lọ lo face kínní, wọ́n gbé face Elégùṣì sórí face Liam pé ó jọ kò ní dá fún gbogbo èyí tẹ lọ́wọ́ ní gbogbo orí burúkú tẹ ṣe yẹn. What is the problem? Bóbìnrin bá ṣe dáadáa àdánwò, bóbìnrin ò bá ṣe dáadáa àdánwò, obìnrin kẹ́ inú obìnrin dẹ̀lẹ́ ti jáde. Gbogbo èèyàn ọkùnrin olórí burúkú tẹ̀ ń gbé síyà Naiaramarley, Sam Larry, ẹ̀yin Papariano, ẹ̀yin Láti, ẹ̀yin wèrè, Àrífá, kò kí ló ń ṣe ń pa àwọn olòṣì gbogbo wọn yẹn, crime boy, gbogbo yín. Ṣèbínú obìnrin ilẹ̀ ti jáde, ayé yín ṣe bàjẹ́ báyìí. Tẹ́ bá jẹ́ straight kì í ṣe obìnrin ilẹ̀ máa bá sùn. Kí ló ṣẹlẹ̀? Nàìjíríà ṣọ́ sọ fún yín pé obìnrin ò gbọ́dọ̀ gbélé ayé yìí. Ọ̀tọ̀ ni kóbìnrin wà successful, ó di problem fún yín. Ẹ máa sọ ó ti successful jù, ó ti successful jù ẹ lè fẹ́. Olóṣì ara yín ò dẹ̀ lọ́wọ́ aṣẹ́kúnṣẹ́ ọwọ́ ẹ. Ọ̀tọ̀ ni kóbìnrin single, kó struggle, káwọn ọmọ ẹ yọ jáde bí Ìyábọ̀ Òjó, ẹ̀yin olófò olóṣì máa ṣàǹfààní, ẹ̀tún ní ó ń ṣaṣẹ́wó. A dúpẹ́ lọ́wọ́ Ìyábọ̀ Òjó ṣaṣẹ́wó náà, ó ṣaṣẹ́wó fi tọ́mọ.
ó fi tọ́ ọmọ náà, ìwọ náà lọ fẹ́ díẹ̀ lẹ́ẹ̀ bójá máa kì í fòrò ẹ síta kó ní kó máa do kí wọ́n náà fi tọ́ àwọn ọmọ ẹ̀ náà. Kí ló dé? Ẹ fẹ́ rí obìnrin kó ṣe oríire rí. Ẹ̀yin obìnrin ò ìjà tí tọkùnrin gan tó ti sọ ọpọlọ yín sísàlẹ̀ ẹsẹ̀ yín, tó ti abuse yín, tí ọpọlọ yín ti ṣó, ó ti polúkúmoṣó. Ẹ̀yin náà máa support ọkùnrin táyé ẹ̀ ti bàjẹ́. If not, ẹ̀yin obìnrin tẹ́tí ẹ̀ bímọ fún jòsì, sórí yín pé bàbá káfíńtà tó jẹ́ pé wájú ilé lájókòó sí pẹ̀lú gogoro àbí nǹkan kan, òun fẹ̀dí fún yín, ẹ̀yin náà fẹ̀dí fún wọn, ẹ̀ bájò sísùn, ẹ̀ kàn bímọ lọ́rọ̀ wọ́n sọ pé ọmọ 8 àbọ̀ ọmọ 9 ni jò síbí, ẹ wo ìyá olórí burúkú náà tó ń ta fẹnu wùkọ̀ àbí kí lẹ́ ń pè nǹkan tó ń fẹnu já, olóṣì náà bímọ 8, wọ́n ṣépè fún ní. Kí ló dé? Ṣọ́ ṣépè fún yín ni? Ṣé tí rí tẹ́ bá fẹ́ gbọ́? Ṣé rí pé mi sọ̀rọ̀ látijọ́ yìí o? Ṣé rí ẹni tó bá ti fẹ́ gbẹ ìpè àárọ̀ kùtùkùtù lẹ́nu mi? Ẹ ṣáà má jẹ́ gbọ́ pẹ̀lú ìyá Mohbad, má tún búlì àmì, má dẹ̀ búlì wọn mi. Because ó ti tó gẹ́ o, ó ti tó gẹ́, ọdún kan ló fi ń ṣopó, ó ti ṣe, ó ti jáde lóko, kò ní dá fún bàbá ńlá kó bàbá anybody tó bá tún dárúkọ ọmọ yẹn. Ẹni tó bá tún ti dárúkọ ẹ̀ tó ṣépè fún tó tún sọ nǹkan kan ní agbára lọ́dọ̀ Ọlọ́run, àwọn ọmọ ẹ̀ máa ríru ẹ̀, òun fúnra rẹ̀ máa ríru ẹ̀, wọ́n á dùn nǹkan tí ò ṣe mọ́, wọ́n á sọ sẹ́wọ̀n lórí ẹ̀. Kò ní dá fún gbogbo yín látàárọ̀ ọjọ́ yín dalẹ̀. Sórí VDM, I'm coming back for you o. Ayé ẹ̀ ti bàjẹ́, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. NGO wèrè wo ló dálẹ̀, ẹni tó bá fún ẹ ní NGO, orí àwọn tó fún ẹ certificate yẹn ti yí. Orí wọn ti yí. Torí èmi ò mọ nǹkan tí wọ́n fẹ́ NGO ṣe, kò fẹ́ fi wọ́n pawó bíi ti yọ̀ mí ni. Ẹ ṣe everybody.